àṣà àti ìṣe àwọn Júù kò bá ti wá mú. Èmi náà ṣe pásítọ̀ rí kí n tó dórí àpèrè. Mo dẹ̀ ṣe pásítọ̀ fún bí ọdún 5 nílùú òyìnbó kí n tó dórí àpèrè. Nígbà tí mo dórí àpèrè tó ti ṣòro fún mi ṣe tutù oríṣiríṣi ni mo ti wò pé eléyìí ó bá wà lọ láti Bible jọ. Mi ní bá yín gbé Bible yìí mọ́. Mo fẹ́ ṣe bí àwọn bàbá wa ṣe ń ṣe. Ìyẹn gangan pé èmi fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe, mi ò lè ṣe ọba, èèyàn ò lè ṣe ọba. Kó jẹ́ pé àṣà àti ìṣe Júù àbí àṣà àti ìṣe Arab ló fẹ́ gbé wọ̀ láti ṣe olórí fáwọn èèyàn ẹ̀. Aláàfin Adéyẹmí àná the first time tí ma pàdé bàbá, ìkíní ọjọ́ orí, bàbá bí mi lọ́mọ. Ìkejì àṣà Aláàfin tó ti jọba for many years. A pàdé l'Ábùjá, mi ò dé adé, mi ò lo iyùn kankan, bàbá kúkú dádé, mi ò rádé lórí ẹ̀rù. Mo wọ ibi tó wà, mo lọ́lẹ̀. Kábíyèsí ó ní aláìlọ́wà, má ṣe mọ́ níwájú Ọlọ́run àtẹ̀yàn, ó ti dòkú ọrùn lénìí. Ó sọ fún mi, ó ní kí má ṣe mọ́. Ó ní yes, gẹ́gẹ́ bí ọjọ́ orí. Mo jù ọ lọ. Àwọn ọba ilẹ̀ Yorùbá pátá kò yọ ẹnì kankan kúrò. Àtúnṣe ilẹ̀ Yorùbá wọn wà lọ́wọ́. Ó wọ ẹ̀yìn ọba. Ọwọ́ àwọn ọba lọ́wọ́. Tó bá máa dá wà lọ́wọ́ wọn. Kò sí lọ́wọ́ Sunday Igboho. Mo like Sunday Igboho fún kankan. Pé ó já lákíkanjú. Ó dẹ̀ try àti dúró dé ti ilẹ̀ Yorùbá. Tí ọba kan bá ń sọ wípé wọn gbọ́dọ̀ gbọ́ ìṣẹ̀ṣe nílùú. Bó lẹ ṣe rọrọ̀ yẹn sí? Ẹ kọ́kọ́ wádìí pé ṣé Yorùbá ni. Yorùbá ni. Àti kọ́kọ́ sọ kọ̀kọ́ síwájú. Àìmọye tó wà nílẹ̀ Yorùbá tí ò ń ṣe. Ó ní that I know. Ọ̀jájá tí mo mọ̀ yìí o. Ṣé rí pé ultimatum tí Aláàfin fún kò sọ̀rọ̀ dì ní fún rẹ̀. Àdẹ́gbẹ́ ní ìfẹ̀lẹ́ náà ṣọ̀kẹ́. Kò sọ̀rọ̀ gan. Mo ti rí ibi tí Ọ̀jájá ti nawọ́ sí ẹni tí ò ń ṣọba tó bọ̀ lọ́wọ́. Ọba ń bọ̀yàn lọ́wọ́ pẹ̀lú kọ̀tà gbọ́lẹ̀ Yorùbá. So wàá mọ̀ pé kò ṣe onígbéraga. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ àtúnṣe máa play fídíò yìí fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí, níbi tí ọba yìí ti sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan tó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ohun tó wà nídìí ọba jíjẹ àti ohun tó fa ìjà gangan láàrin Aláàfin àti Ooni of Ife. Gbogbo alámọ̀ tó sọ pé àwọn ò jà, ṣùgbọ́n kí ló fà á? Gbogbo èèyàn ló ti ń pariwo pé a jù ní lọ, a ò jù ní lọ, eléyìí ló tóbi jù, eléyìí ló tóbi. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fojú ara wa ká fi wò ó, ká fi etí ara wa náà ká fi gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tó ń wá sórí ìkànnì abẹ́ kò subscribe láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe lọ pátápátá lágbo òṣèré. Ó yá ká sojú abẹ́ kó. Mo máa ń gbọ́ tí àwọn ọba mi bá ń sọ oríṣiríṣi, màá kàn rẹ́rìn pé wẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ sí anybody kó wá dà yẹn pé ó ti di ọba sọba. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí o, wọ́n bá pè mí ó yá ń chọ́ọ̀chì, tẹ́ bá pè mí ni o. Kò rí pé kémi dìde kí ní mò ń lọ church gbé Bible mi ń lọ o. Ṣùgbọ́n bóyá àbúrò bàbá mi kan ní òun ṣe àjọ̀dún o kí n wá máa wá àbí kórè máa lọ. Ṣùgbọ́n pé kí ẹ̀ṣẹ̀ dìde ó yá church ó ti àbóyá ní mosque. Bí àwọn bàbá wa ṣe ń ṣe tó dẹ̀ rí bó ṣe yẹ kó rí, òun lèmi ṣe ń ṣe. Ara ibi tí mo rò wípé a fi mọ̀ bá ní. Bàbá, inú mi dùn. Ẹ sọ̀rọ̀ kan tó yà mí lẹ́nu. Ẹ ní ilẹ̀ tó fẹ̀. Ó túmọ̀ sí Ilé Ifẹ̀. Bàbá, ṣé Ilé Ifẹ̀ lẹ ti wá ni? Ẹ ṣé. Ó lera fún ẹnikẹ́ni tó bá ń sọ èdè tí mò ń sọ yìí kó lóun wá láti Ifẹ̀. Méjì ni ó yàtọ̀ o, màá sọ kúkú náà o. Ilé Ifẹ̀ ò kí ń ṣe Odùduwà. Odùduwà bá àwọn èèyàn nílé Ifẹ̀ kó tó di pé ó jọba lé wọn lórí. Yorùbá ní Ọbàtálá bàtà àṣà, ọba takuntakun lóde èrè jẹ́. Tó bá sọ pé Ọbàtálá ọba, ó mì ń pé ó jọba lórí àwọn kan fẹ̀ ni. Nǹkan tí mo gbọ́ lẹ́nu àwọn bàbá wa
ni wípé ní Ifẹ̀ àdúgbò mẹ́rìndínlógún 16 tí ó dẹ̀ translate sí odù Ifá mẹ́rìndínlógún tẹ́báwò 16 odù Ifá mẹ́rìndínlógún ẹsẹ̀ odù Ifá kọ̀ọ̀kan mẹ́rìndínlógún tó ń gbà tí Ọlọ́run dá Ilé Ifẹ̀ níbi tí ojú ti mọ́ wáyé ó dá ní mẹ́rìndínlógún ni ṣùgbọ́n ńgbà tó Odùduwà dé pẹ̀lú kan tá a gbọ́ àrí ọba tó ń gbé tó bá jí láàárọ̀ ògùrọ̀ ló máa mú ṣúlẹ̀ ẹmu funfun tó bá ti yí oúnjẹ ó ń wọlé lọ sùn ni òkè ibi tó Odùduwà wà ló ti ń wo gbogbo wọn gẹ́gẹ́ bí tàn tá a gbọ́ wọ́n lóun pàápàá ọmọ ọba ni láti ibi tó ti wá ó dẹ̀ fẹ́ establish kingdom ẹ̀ ó délé Ifẹ̀ ó kógun jà wọ́n ó jọba lé wọn lórí ìyẹn Odùduwà ṣé àwọn tó bá ní Ifẹ̀ tí ogun lé kúrò mẹ́ ṣe wọ́n bá sọ pé kò ṣe Ifẹ̀ làwọn ti wà ní Ifẹ̀ náà ti wà bọ̀ wọ́n lè má jọmọ Odùduwà ó lè sọ pé Ọbàtálá tó Odùduwà bá ní Ilé Ifẹ̀ pé ọmọ Odùduwà náà rọ́bà wọn ni tó rọ́bà wọn bẹ́ẹ̀ ọmọ Ifẹ̀ ni wọ́n bọ̀ wọ́n lè má ṣọmọ Odùduwà sórí ní ayé tá a wà ń sìn ìtàn méjì ló wà ìtàn ẹni tó kógun jàyàn tó lékè ìtàn tí àwọn máa gbọ́ dáadáa o ṣùgbọ́n ẹni tó bá jagun tó borí ẹ̀ ìtàn ò lè jáde mo lè fẹ́ example kan kún wàá gbọ́ tó máa ní tí Yorùbá máa sọ pé Ṣàngó ọba kò so láyé àtijọ́ ìwọ̀n tó bá sọ pé ọba so wọ́n á sùn lé ẹ̀ láti bring back the dignity tó wá ní pé kò sẹ́ni tó sọ pé ọba so mọ́ ọba kò so ó bá ti fẹ́ kọ́ so àwọn tó tọwọ́ ẹ̀ mókè nínú àwọn tó ń tẹ̀lé Ṣàngó tó dídí pé wọ́n ń dì pẹ̀lú àwọn tó ń sọ pé ó gbọ́ ní ọba ti kú kò so story change today kò sẹ́ni máa sọ pé Ṣàngó ọba so it is Ṣàngó ọba kò so kí ló kàn wá pẹ̀lú pé ó so kò so yẹn matter but nǹkan tí àwọn tó borí fẹ́kẹ́ máa sọ ni pé ẹ wá o ọba wa kò so ó wà láàáfíà o therefore ó difficult for anybody tó bá jọmọ Yorùbá kó sọ pé kò ṣe Ifẹ̀ ló ń ti wá ọ̀dà níbo ló ti wá tó bá wá láti Ifẹ̀ ọ̀dà inú mi dùn bàbá ṣé kí n sọ̀rọ̀ tó ní mo mọ̀ pé dà mí lóhùn ṣé gbogbo àwa tá a wá ní gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo ṣé Ifẹ̀ láti wá gbogbo ọmọ ìpínlẹ̀ gbogbo ọmọ Ondo ṣé Ifẹ̀ láti wá gbogbo wa wá láti Ifẹ̀ gbogbo wa wá láti Ifẹ̀ àrí àwọn tó jẹ́ wípé ogun lé wọn kúrò níbi tán wà nǹkan kan ṣẹlẹ̀ sí wọn tán kúrò ara àwọn tó yẹ pé wọ́n wà l'Ondo State lénìí tó yẹ pé ọmọ Benin ni wọ́n ó ní kankan tó ṣẹlẹ̀ á kúrò ń Benin ibi tó máa ń lọ wọ́n á dúró ń gbogbo gbà yẹn kò sí kan tá à pè ní state kò sí boundary ilẹ̀ Nàìjíríà ò lè dìde kó lọ anywhere kò dó síbẹ̀ mo mọ àwọn ọmọ làjẹ́ kan tí wọ́n wà ní Ọ̀sẹ́ local government lọ́gbà àwọn gan-an ìjọba mẹ́fà ìlàjẹ́dẹ̀ ni wọ́n mo mọ àwọn let me say this tí ma sọ pé Àkókó ń bo náà ti wá onílẹ̀ obì ọmọ arówó ṣobe but l'Ondo State lẹ́ni Àkókó wà káàkiri Àkókó this Àkókó but at the same time Àkókó tó wà nílẹ̀ Yorùbá tó wà l'Ondo State and there's also another Àkókó tó fi Ẹ̀dó kún Àkókó Ẹ̀dó omi pé àwọn Àkókó eléyìí Ẹ̀dó náà wà o ṣùgbọ́n Yorùbá ni wọ́n
kò sí ẹni ọmọ àkókò Ẹdó tó bá pàdé tí ò lórúkọ Yorùbá. Mo mọ àwọn tó wà ní ilẹ̀ Ìgbò tó yẹ pé Ìgbò náà ń sọ tó yẹ pé Yorùbá náà ti lọ torí ti ìdí kan. Nàìjíríà àwọn òṣèlú ló gbé division wá tó di pé state kan ibi tí state parí sí ni ìwọ tó bá ti wà ń bẹ̀ ọmọ òun ni ẹ́, you know, so kò ṣe gbogbo ẹni tó wà l'Ondo state àbí tó wà nílẹ̀ Yorùbá lọ́mọ Yorùbá, ṣùgbọ́n wọ́n dẹ̀ ti dé, wọ́n ti pẹ́, wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ Yorùbá ààrẹ ibi tí wọ́n sí mọ́. Pàápàá jùlọ àwọn àṣà àti ṣíṣe ilẹ̀ Yorùbá wọ́n ti bá wa ń ṣe, wọ́n dẹ̀ náwọ́ sí o sí ó dá wọn lóhùn di Yorùbá ni. Bàbá, tí ọba kan bá ń sọ wípé wọn gbọ́dọ̀ gbọ́ ìṣẹ̀ṣe nílùú, wọ́n pè bẹ́ẹ̀. bó lẹ ṣe rọrọ̀ yẹn sí? Ẹ kọ́kọ́ wádìí pé ṣé Yorùbá ni. Yorùbá ni. Àti kọ́kọ́ sọ kọ̀kọ́ síwájú. Àìmọye tó wà nílẹ̀ Yorùbá tí ò ṣe Yorùbá. So ẹ kọ́kọ́ wádìí pé irú ọba bẹ́ẹ̀ ṣé Yorùbá ni. Then ìkejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn láti da ẹrú fún ẹ̀sìn àjèjì. Sórí kò sí nǹkan ní ọ̀kan ẹ̀ṣẹ̀ tó lè fi tàn mí jẹ mọ́. Mo fẹ́ sọ̀tọ̀ kékeré kan. Pé ọba ń ṣe ètùtù, ó ń ṣe ògùn, ó ń gbẹ́bọ, kò ń ṣe ètùtù o. Mo ń ṣe ètùtù, mo ń gbẹ́bọ. Mo dẹ̀ máa gbé sí. Mi ò mọ̀ bóyá mọ nǹkan tó ń pè ní ọ̀sán yìí. Mo lọ sí di ọ̀sán yìí lọ́jọ́ kan. Iná lásọ igún mọ̀rìwò lásọ ọ̀sán yìí. Mo débẹ̀ mo rí pọ́sán yìí ń kígbe, ó ń sọ̀rọ̀ aago mọ́kànlá kẹ́ ni mo lápọ̀ ẹ̀mẹ́ pẹ̀lú wọn. Mo débẹ̀ káago mọ́kànlá tó lù. Ọ̀sán yìí sọ̀rọ̀ di aago 12 kọjá. Ẹni tó wà ní ọ̀sán yìí bá jáde wá bá mi pé kábíyèsí kí n jọ kí má bínú pé òun ò ní dá bàbá dúró bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. Jẹ́ kí bàbá máa sọ̀rọ̀ ẹ̀. Ìgbà tí ọ̀sán yìí máa ṣetán, ẹni tó jáde wá, pásítọ̀, òun nìkan ṣoṣo, ó kí mi tòró mọ̀ mi mọ̀ dáadáa, ó kí mi mo kí, ó ní ọmọ àbúrò àbọ́mọ ẹ̀gbọ́n nǹkan sick pé wọ́n ti ṣe gbogbo nǹkan tó lè ṣe wọ́n tẹ mọ́ bí tó fẹ́ yà sílẹ̀ òun ṣe wá síbí. Pásítọ̀ gbọ́mọ ẹ̀gbọ́n ẹ̀ tó sick wá sọ́dẹ̀ ọ̀sán yìí. Tó yẹ kó gbàdúrà fún inú ilé ẹ̀. Mo rẹ́rìn kò lè lọ gbà ní mo rí pé kò lè lọ, mo sì lọ dédìí mọ́tò. Mo dẹ̀ rò pé bóyá ọmọ tó sick wà nínú mọ́tò ni mi rí ọ̀kan fúnra ẹ̀ tó dún di steering. Mo wọlé, ẹni tó wà ní ọ̀sán yẹn wá pè mí pé kábíyèsí mo tún pẹ́ ń ta ṣé mo mọ máa ẹ̀ mo ní mo mọ dáadáa. Ó ní mo mọ dáadáa, mo ní mo mọ. Ó ní mo àwọn òṣèlú mo ní pásítọ̀ lórúkọ church rẹ̀. Ó ní mo mọ lóòótọ́. Ó ní ṣe mọ̀ nǹkan tó wá ṣe ni mo ní mi ò mọ̀. Ó ló wá bá ọ̀sán yìí sọ̀rọ̀ bí church ń ṣe máa kún. Therefore, àìmọye àwa ọba náà tá à ń lọ Saudi. Tí Saudi bá gbọ́ wípé à ń ṣẹ̀ṣẹ̀ ṣe, à ń ṣẹ́gun, condemn ẹ̀, wọn ò ní fún wa lówó. Wọn ò ní fún wa ní recognition. The same thing as a Christian. Lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ló ń tì lójú láti tẹ́ àwọn èèyàn gbọ́ pé ó sì ń lọlé babaláwo. Ìwọ́n tó bá ti ń lọlé babaláwo sí, ó lajú, ó mọ nǹkan kan, ẹ̀jẹ̀ tá kàn ta sórí irin lásán ló ń bọ̀gún. My brother, ẹ̀jẹ̀ tí mo ta sórí irin tí mo ní mò ń bọ̀gún, tí wọ́n ń condemn yẹn, ìwọ́n tí bá sọ lóun gbàdúrà sínú omi fún, tó ń mú àrí lákan lákùrẹ́, tá da omi sórí ààrẹ, ó fi wẹ̀, a máa bù fún àwọn ọmọ chọ́ọ̀chì mu. Omi tó fi wẹ̀. Omi tó fi wẹ̀. Òdìrẹ́ lè tó fọ ẹsẹ̀ sínú abọ́ fún àwọn fọ́lọ́ àkọ́ máa mú, àbí kán fi lọ wẹ̀. Àtẹ̀mí tí mo ta ẹ̀jẹ̀ sílẹ̀
mo fún yàn kan ní example kan ó dọ́dọ̀ babaláwo ó gbọ́ pẹ̀lẹ́ ó dàálẹ̀ ó dúkọ ó dàálẹ̀ ó ní kan báyìí ló dẹ̀ sọ kan báyìí ló sọ àtẹni tó kúnlẹ̀ tó mú rosary dání tó ń kà á kí ni ìyàtọ̀ àwa méjèèjì sí yàtọ̀ pẹpẹ. ṣùgbọ́n tí n bá gbé ọ̀pẹ̀lẹ̀ tí mo fi nọlẹ̀ àwọn ni wọlé ní 21st century ó sì ń gbọ́ ọ̀pẹ̀lẹ̀ nọlẹ̀ ṣùgbọ́n tá a bá lọ síwájú fada ó gbọ́ wọlé wa lórí ó yá àgbà yẹn gbọ́ therefore ẹni ọba tó bá ní kó má ṣèṣẹ̀ṣe ń lo òun kò sí wàhálà ó kàn sọ yẹn ní public lábẹ́lé ó ń ṣe image tó fẹ́ create fún public ni pé mi ò bá wọn ṣe foríbalẹ̀ fún ifá kankan o ẹnkankan ó ní nǹkan tó wá oníbàárà ẹ̀ ṣì ń bó lè bọ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ kan tí mo gbọ́ ọba kan nílẹ̀ Yorùbá ó ní kò sí ọba kankan tó jù ń lọ nílẹ̀ Yorùbá wọ́n wá ní bí Ọ̀ọ̀ni ń kọ́ ó ní kò jù ń lọ bí Aláàfin ń kọ́ ó ní kò jù ń lọ bàbá ṣé ọba ju ọba lọ nílẹ̀ Yorùbá ọba ò ju ọba lọ wọ́n fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí. ẹ ṣe rí ní ìjọ àjẹ́ àjùra wa o ní ìjọ àjẹ́ àjùra wa lọ Yorùbá ní àparò kan ò ga jù àparò àfẹlẹ tó bá gorí ebè tó bá ní gorí ebè ńgọ́ ó ti ga jù lọ. ṣùgbọ́n ọba kan ju ọba kan lọ àwa la fi ń dá wàhálà náà kí la fẹ́ rí gbàǹdì kí la fẹ́ jẹ ń bẹ̀. nǹkan tí mo rí nípa pé ọba kan ò tó mi ọba kan jù mí lọ politics náà ni tó bá ṣe APC tó ń lọ sí ìpàdé oníkálukú ń sọ̀rọ̀ ó dákẹ́ ó ń wòran tó bá ń pín ipò kò lè kàn ẹ́ o gbọ́dọ̀ jàfẹ́ tó ẹ. wàá pariwo ariwo tó máa pa ẹ̀ tó máa ń pariwo pé ẹ bẹ́lẹ̀ ní ká ṣe máa ṣe lọ bí gómìnà ṣe ń ṣe yẹn àbí bí president ṣe ń ṣe yẹn you are a yes man wọn fún ẹ ní respect to deserve ṣùgbọ́n kó dé pàdé pé ẹ wá kí ni gbogbo nonsense tí a jọ ń ṣe yìí gan-an ẹ wá náà a jọ ṣe party yìí nìyàwó kí ló dé bẹ́ẹ̀ yẹn kọ́ ló yẹ kó ṣe báyìí ló yẹ ká ṣe pín báyìí ló yẹ ká wọ́n á pè ẹ wọlé ọ̀gbẹ́ni ní sùúrù náà kí ní sùúrù ẹ kàn pé ipò ẹ kàn ṣe kó tẹ̀ tó jẹ́ contract kan ariwo tó kọ́kọ́ pa ibi tó ń lọ nìyẹn o tó ń condemn wọn yẹn irọ́ ni o kọ́ lè mọ̀ pé òun náà wà bẹ́ẹ̀ àgùdọ̀ rò mọ́ṣọ́ so ọba tó bá ń pariwo kò sẹ́ni tó tó mi mo jù ẹ lọ recognition lásán ní ká kún wá kò fi kún sálárì wọn tó ìjọba ń san fún wọn ṣùgbọ́n bó ṣe ń pariwo tó yẹn ni orúkọ ẹ fi ń tà òun làwọn èèyàn ṣe ń mọ̀ láti bẹ̀ ó yá ìwọ gba contract ilé akíkanjú ni àwọn rẹ̀ ní tèmi bí ṣe wà mi ò mọ bá tí mo jù mi ò mọ eléyìí tó jù mí ṣùgbọ́n ní bá fẹ́ respect yẹn bá fẹ́ respect tó deserve let me give you an instance níbí ọmọ àmàpẹ̀tù ọmọ àhín ni mí ṣùgbọ́n lórí burúkú bàbá ló máa ní pé òun bímọ ọmọ tó náà ṣe oríire inú bí torí kí ni tó bá yẹ kí inú bí ọba kankan nílẹ̀ Yorùbá táìmù kan wà láyé ìgbà kan lẹ́yìn tó Odùduwà lọ òun la build Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire lọ títí lọ dé Ghana lọ dé Dahomey in Benin Republic àní gbogbo gbà yẹn kò sí ọba tó ń bí dáa tó gbọ́dọ̀ sọ pé kinní kan everybody under Aláàfin lájọ wà the Alaafin of Oyo ṣùgbọ́n lẹ́yìn yẹn náà ni àwọn ọmọ Odùduwà tó kù gbogbo náà ti tún pa
ìlú tí wọ́n dó tán ti dé adé ṣùgbọ́n ó dé adé yẹn wá mí pé kó má mọ bàbá ẹ̀ tó bí yàn kan ló bí ẹ ọmọ Odùduwà ní gbogbo wa ọmọ Odùduwà ní gbogbo wa mo fi ṣe example ni o Odùduwà bí wọn méje Ọ̀kànbí àbígbẹ̀yìn ṣé Ọ̀kànbí èèyàn ò ní bàbá ni but the problem tó wà ń bẹ ni pé tí Odùduwà bá ní headquarter sí Ọ̀yọ́ true Ọ̀rànmíyàn tí Àkànbí àbígbẹ̀yìn tó jábúrò tó ní kingdom tiẹ̀ bóyá sí Ìpètùmodù ọmọ sì ní Ìpètùmodù máa jẹ́ fọ́yọ́ àbí bọ̀kọ̀ mí pé títí Jésù èdè fún ajíǹde o abẹ́ Ọ̀yọ́ ní Ìpètùmodù máa wà ojú ọ̀run yìí tó ẹyẹ kọ̀ọ̀kọ́ Ifò láì faragbára ṣùgbọ́n ìgbéraga àti pé ká kó gbogbo nǹkan sáyà sákàtà ó ní wàhálà ṣe ń wà pé mo jù ẹ́ lọ mi jù ẹ́ lọ Ifẹ̀ ni gbogbo àtijọ́ jáde àtọ̀yọ́ náà Ọ̀yọ́ náà ṣe bífẹ̀ ló wà tẹ́lẹ̀ nígbà tí Odùduwà ṣe ọba ní Ifẹ̀ ta lọba tó wà nífẹ̀ wọn náà ló wà ló ń ṣe olórí gbogbo everybody tí Ọ̀rànmíyàn bá dẹ̀ wá ní pé Ifẹ̀ tí bàbá mi jọba sí tẹ́lẹ̀ yẹn o èmi ò lọ́bẹ̀ yẹn mọ́ mò ń lọ sọ́yọ́ ilé o tó lọ ẹ̀rọmí dẹ̀ ìjọba sífẹ̀ náà nìyẹn ó ti jẹ́ dúró náà mi ò fẹ́ kọ̀mẹ́ntì sí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni mi ò fẹ́ kọ̀mẹ́ntì sí torí agbádá tí wọ́n tóbi ju ti wá dáadáa torí kíní kan wà wẹ́dà ojú mi o mo jù ẹ́ o ọwọ́ díẹ̀ báyìí lára fẹ́ bẹ́ẹ̀ni tó bá ti di pé à ń fira wa wọ́lẹ̀ in the public àní níyì lọ́wọ́ ara wa mọ́ tó bá wo orí social media ń sùn àwọn tó ń sọpọ́ọ̀tì Ọọ̀ni wá ṣépè f'Aláàfin bẹ́ẹ̀ni èpè àti ebú gidi ni o àwọn tó ń sọpọ́ọ̀tì Aláàfin wá ṣépè fún Ọọ̀ni wọ́n bu ṣé à ń bu ìkúnra wa ní ẹ̀mélòó la rí àwọn emir wọ́n máa bára wọn jà káwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní ṣépè fún kan ṣépè fún kejì ibi ọ̀rọ̀ Sanusi àti Lamido ló pẹ̀kú sí bá ṣe ń sọ lé ní ibà ní Kano ọba méjì ló wà mẹ́ ẹ̀mélòó la rí pọ́n ṣépè fúnra wọn lórí social media ìṣòro yẹn kò ń ṣe ti Aláàfin àti Ọọ̀ni nìkan àwa ọmọ ìlú gangan nìṣòro tó jù tí Aláàfin bá fún Ọọ̀ni l'ultimatum tọ́ọ̀nì dákẹ́ bó ṣe dákẹ́ táwa ọ̀bẹ̀rẹ̀ sí ní fa iná sí ṣé ó máa tóbi tó dé ọmọdé búròkó bojú wẹ̀yìn ṣòro pọ́jọ́ lọ búròkó ní rókò ń pa ní tó wáyé pọ́ bá sì ń jẹ́ bí ọba ṣe ń jẹ́ ni wẹ́dà ò ṣépè fọ́ba lórí social media ó ṣépè fọ́ba ò ṣépè fọ́ba lórí social media ọjọ́ tí ṣẹ̀ríà àwọn alálẹ̀ bá máa dé sí adé o adé bàbá mi nìyẹn bó o kì í ṣọmọ ẹ̀ bó o mú ọtí wá tí ó ṣe jẹ́ ẹ̀ ló ti jáde mo tá síbẹ̀ kàn ń dọtí sílẹ̀ lásán ni kò nítumọ̀ ṣùgbọ́n tèmi bá mú ọtí tí mo tá síbẹ̀ connection wà sórí ilẹ̀ yìí ilẹ̀ tó bá jẹ́ ọmọ ìlú kó mú ọtí láàárọ̀ ilẹ̀ mo pè ẹ́ o jọ èní bí ṣe ń lọ má jẹ́ pàdé nǹkan tó máa jẹ mí o nǹkan tó máa jẹ mọ̀ ń wá o tó o dẹ̀ ti bá a ṣe ráì wà láyàdúrà àgbà ọwọ́ funfun làwọn alálẹ̀ ń gbà
tọ́wọ́ ẹ bá ti ní dọ̀tí bó ṣàdúrà kò ṣe. Èmi á bẹ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá lọ́dọ̀ wa bí a máa ń pa òwe kan wípé ọwọ́ ìmọ́lẹ̀ tí wà kò ń ṣe eégún o bọ̀dọ̀ bẹ́ dàbí eégún bọ̀dọ̀ ìmọ́lẹ̀ la máa ń pè torí inú odò láti lọ ń wà wá kò ṣe eégún tó ń kọ̀ wọnú yàrá mi kan tó ajáde eégún adójó fújì tàbí kó ka Kùránì nìkan. Ìmọ́lẹ̀ wọn máa ń ní nǹkan tó ń pè lọ́gbọ̀n ní àwa lórí agún lọ́wọ́ tó bá fẹ́ ṣubú òun fún ẹ̀rọ máa dì mú tó máa ti ṣe. Àwọn ọba ilẹ̀ Yorùbá pátá kò yọ ẹnì kankan kúrò. Àtúnṣe ilẹ̀ Yorùbá wọn wà lọ́wọ́. Ó wọ ẹ̀yìn ọba. Ọwọ́ àwọn ọba lọ́wọ́. Tó bá máa dá wà lọ́wọ́ wa. Kò sí lọ́wọ́ Sunday Igboho. Mo like Sunday Igboho fún kankan. Pé ó já lákíkanjú. Ó dẹ̀ try àti dúró de ti ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ibi tí mo ti disagree ni wípé ṣé Yorùbá gan pẹ̀lú ìṣòro Nàìjíríà? Àwa Yorùbá yẹn ṣáà pẹ̀lú ìṣòro Nàìjíríà. Ibi tí Nàìjíríà bàjẹ́ délé ni Yorùbá lọ́wọ́ sí. Hausa Fúlàní là ń pariwo. Ariwo Hausa Fúlàní ti dé o, wọ́n ti bẹ̀rẹ̀ o, wọ́n ń pààyàn o, wọ́n ń gbéyàn gbà o, wọ́n ń ṣe gbogbo ẹ o. Hausa Fúlàní mélòó la ṣe rí mú láti gbàtọ́ tí ń kìí náà? Yorùbá náà là mú. Yorùbá náà là ń rí mú. Àbí? Jẹ́ tó padà sórí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan. Tí Yorùbá ilẹ̀ Yorùbá bá máa dáa. Ó wà lọ́wọ́ ẹ̀yìn ọba. Ó wà lọ́wọ́ àwa ọba. Máa ń sọ fáwọn ọmọ mi bí ẹ pàdé èèyàn kan ń bú mi lẹ́yìn mi ò sí ń bẹ̀. Ẹ jà fún mi. Òun ṣe pé fún mi ẹ fílẹ̀. Nǹkan tí mo gbọ́ ni wípé a lè bọ́ba lẹ́yìn. A lè bú lójú ẹ̀. Ṣùgbọ́n wọ́n bá bí ẹ̀dá wà bú ọba lójú ọba. Wọ́n gé mi yé létí jẹ nílùú ìlójú mi ṣá o. Gbọ́dọ̀ dákẹ́ mọ̀ wọ́n. Ṣùgbọ́n mo tún sọ tílẹ̀ Yorùbá bá máa dá táwọn ọba lọ fi ẹnu ṣe kan náà. Ibi tó bá yẹ ká sọ̀rọ̀ sí ká sọ sí. Tíyàn kan bá hùwà ìbàjẹ́ kan sí ọba kan má gbé lẹ́yìn. Torí kí ni? Ìwọ tó náwó àkọ́wà ìsọmọ ẹnìkejì ẹ mẹ́rin tó kù nǹkan. Ìwọ náà ló kọjú sí. Tiẹ̀ ń bọ̀. Tiẹ̀ ń bọ̀. Torí bẹ́ẹ̀, èmi á pàrọwà gẹ́gẹ́ bí ọmọdé tèmi. Ṣé Aláàfin àti Ọọ̀ni? Àwọn là ń wojú ẹ̀. Gẹ́gẹ́ bí àgbà ọba. Bí àgbà ọba. Pé tí àwọn bá ń bára wọn jà in the public that way, ọba mi méjì mẹ́ta mi máa kọ́pì ẹ̀ náà. Mo là wá ń lọ. Má bẹ̀ wọ́n. Mo jù ẹ́, o jù mí. Pátápátá lọ pàdé. Ìwọ tó fi ìgbò wá jókòó sókè. Èmi á jókòó sísàlẹ̀. Bọ̀ tí mo wọ́n bá ṣọ̀kọ́ ibi tó ní kálukú jókòó sí òmátà ká ṣe pàdé ká mú èrè wálé ni. By law and recognitions tó wà nílẹ̀ ń sìn lẹ́nu. Gbogbo ilẹ̀ Yorùbá ti rí Ọọ̀ni gẹ́gẹ́ bí the first. Gẹ́gẹ́ bí àkọ́kọ́. Torí kí ni Ilé Ifẹ̀ ni ojú ti mọ́ wá sílé ayé. Ṣùgbọ́n tọ́ba ní kí n the problem is this. Anybody tó bá jọba ṣe tó jẹ́ ọmọ Ọbàtálá ṣé anybody jọba oníwọ̀ ọmọ Odùduwà láti ẹ̀ sọ̀rọ̀ seniority láàrin ọmọ Ọbàtálá tí Odùduwà bá lórí ìtẹ́ nílé Ifẹ̀ alàgbà àti ọmọ Odùduwà wherever he is tálàgbà. Ọmọ Ọbàtálá ni. Tọ́ba ní ká máa tọ́ lọ wàhálà máa ṣẹlẹ̀ púpọ̀. Ṣé bí ìtàn la máa pa? Àbí? A fi gbogbo wọn yẹn lẹ̀. A fi gbogbo ẹ lẹ̀. Já dúró tilẹ̀ Yorùbá. Kó dáa, kó tùbà, kó túṣẹ. Àwọn kan nínú fọ́nrán kan lórí social media, mo rò pé Kábíyèsí Ọ̀jájá àti Aláàfin wọ́n jọ pàdé. But ìgbà tí wọ́n gbé wọ́n kàn fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ni o. Wọ́n ní ó yẹ kí
Aláàfin kó tẹ̀ fún Ọọ̀ni inú mi á dùn pé ẹ̀yin náà bọ́yá ẹ̀yin náà rí fọ́nrán yẹn sọ̀yọ́ kó tẹ̀ fún Ọọ̀ni àdúgbò lọ́sẹ̀ kí ọ̀ṣẹ̀lẹ̀. mo ti sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ mo ní àwa gbogbo là ń kọ́ sí wàhálà ṣé ńgbà tó kí Ọọ̀ni yẹn tí ò tẹ̀ ṣé Ọọ̀ni complain Ọọ̀ni ò bá complain then kí ni problem wa ìyẹn kíní ìkejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá láti ya wèrè táwọn ọmọ tó ṣe páàkì tí ṣé ara àṣà àti ìṣe wa ni kí ọba gbé adé sórí kó tó máa tẹ̀ fọ́ba mi. ìṣàṣàwà o. bẹ́ẹ̀ mi ṣe wà yìí o máa kí ẹ with respect máa kí ẹ pẹ̀lú respect tó bá deserve. mo wà lọ́dọ̀ Aláàfin Adéyẹmí àná the first time tí ma pàdé bàbá ìkíní ọjọ́ orí bàbá bí mi lọ́mọ ìkejì as Aláàfin tó ti jọba for many years apàdé l'Àbújá mi ò dé adé mi ò lo iyùn kankan bàbá kúkú dádé mi ò rádé lórí ẹ̀rí mo wọ ibi tó wà mo lọ́lẹ̀ kábíyèsí ó ní aláìlọ́wà má ṣe mọ́ o níwájú ọlọ́ àtẹyàn ó ti dòkú ọrùn lé ní ó sọ fún mi ó ní kí má ṣe mọ́ ó ní yes gẹ́gẹ́ bí ọjọ́ orí mo jù ọ lọ bóun jù mí ó ti bá ti dé kábíyèsí olótìtó ó ní tó bá ti gbé òdádé ìyàn ṣe kankan o ṣùgbọ́n àmì yẹn bẹ̀rẹ̀ kó lọ dọ̀bálẹ̀ níwájú ọba kan gbogbo olú ẹ̀ ló gbé sábẹ́ ọba yẹn o tí n bá parọ́ Aláàfin ti wà ní ipò òótọ́ ó sọ fún mi mo tún lè fi ẹlẹ́rìí sí o ẹ̀ tó wà ń bẹ̀ tó yẹ pé as of today he is 75-year-old man and a former clerk to the National Assembly àjọ wà ń bẹ̀ ó ní no kò pè mí ní kábíyèsí o aláyélúwà ipò tó lágbára nù ó ní aláyélúwà má ṣe mọ́ wọ́n ti dọ̀bálẹ̀ fún mi lọ́jọ́ orí mo jù ẹ́ lọ mo gba dọ̀bálẹ̀ oníṣògbọ́n ọba ìlú kan ní ẹ́ dọ̀bálẹ̀ mọ́ ó dìde ó demonstrate pé tí má ti tẹ̀ mójútó therefore Ọọ̀ni that I know Ọ̀jájá tí mo mọ̀ yí o ṣe rí pé ultimatum tí Aláàfin fún kò sọ̀rọ̀ dì ní fún rẹ̀ abẹ́gbẹ́ ìmìfẹ́ lẹ́nu ọ̀ṣun kò sọ ọgọ́ mo ti rí ibi tí Ọ̀jájá ti nawọ́ sí ẹni tí òun ṣọba tó bọ̀ lọ́wọ́ ọba mọ̀yàn lọ́wọ́ pẹ̀lú kọ̀tà gbọ́lẹ̀ Yorùbá so wàá mọ̀ pé kò ṣe onígbèraga. tótó ọba aláṣẹ kábíyèsí ọba. Ọ̀jájá ò ṣe onígbèraga àwa gangan gan la jẹ́ kí má nìyẹn free bó ṣe fẹ́. yes as wọ́n gbá yẹn gbà mí láti sọ òyìnbó ni. ẹ sọ bàbá inú mi á dùn I would like you to speak in English sir. Lawyer ni mí. When you say somebody is primus inter pares, first among equals, Abi, whatever it is today, by law, by recognition, Ọọ̀ni has become primus inter pares. He has become the first among the equals. Yes. But let me explain it. bí ti báwo yóò bá wọn kẹ́kẹ́ sọ orí ìtẹ́lẹ̀ wa. Tẹ́ bá sọ pé ó lẹ́ni kọ́kọ́ láàrin àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ó mì pé gbogbo wọn ọba ni wọ́n ọba sọ́ba ni wọ́n bóun ṣe gba certificate of recognition lọ́wọ́ ìjọba bẹ́ẹ̀ lèmi náà gbà. bẹ́ẹ̀ náà Aláàfin náà gbà. bẹ́ẹ̀ náà Aláàfin náà gbà. àtolúwo certificate tó fún ẹ is Ooni of Ife ó mì pé gbogbo àṣẹ tó bá pa lórí ọ̀rọ̀ Ifẹ̀ ó bá gbé olóní Alaafin of Oyo Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Olúwo of Ìwó ṣùgbọ́n by history okay n sìn Ìbàdàn ti ń challenge permanent chairmanship Alaafin of Oyo wípé one Alaafin is first class ọba Olúbàdàn is first class ọba yes bí Ọ̀yọ́ ṣe wà as an empire bẹ́ẹ̀ náà ni Ìbàdàn rise after the collapse of Ọ̀yọ́ empire
to be a force to reckon with. So let me speak little English. Matter the song Yoruba no. There used to be a country, just one country, that was called USSR, United Socialist something Republic, Soviet Socialist Republic. Ìgbà tí ìlú yẹn fẹ́ bẹ̀rẹ̀ sí ní pín díẹ̀díẹ̀, Yugoslavia kúrò, Croatia kúrò, Slovenia kúrò, like that. Eléyìí tó ṣẹ́kù, Ukraine kúrò, Belarus kúrò, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kúrò one after the other. But ẹ̀ tí wá di president country. Putin ṣe wà ń bẹ̀ as president ti Russia Republic. Wọ́n dé pàdé president. Onítorí pé Belarus wà lọ́ndà Russia tẹ́lẹ̀. Ó yẹ kí president ti Belarus ó dọ̀bálẹ̀ fún president ti Russia. Bẹ́ẹ̀ náà ni láyé jò ní ibì kan wà tá à ń pè ní Western region. The governor of Western region used to be in Ibadan. Láyé ìgbà yẹn. Western region náà dẹ̀ ti wá pín sí Ọ̀yọ́, Ondo, Ògùn, Ọ̀ṣun, lẹ́ni. Àbí? So tí gómìnà Ondo State ti bá dé Ìbàdàn torí Mákindé adẹ̀dọ̀bálẹ̀ ìwọ ni gómìnà wa ní Western region jò ní ògbàdọ̀bálẹ̀ mi o. Some of these things are possible. You know, it's not sitting. It's annoying. And I will appeal to Ooni and I will appeal to Alaafin. Àwọn là ń wò. Many a times there was a time. Today we have what is called Yoruba Obas Forum. Yoruba Obas Forum. Yes. Àwọn ẹni tó ṣe president ti ẹgbẹ́ yẹn lé ní ìlú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan ògbórúkọ lọ ẹ̀rú demolópọ̀ àtijọ́ rẹ̀. Níbo ni ibẹ̀ yẹn wà bàbá? Ìlàjẹ́ ń bí lọ́ọ̀nì Ondo State ni ó ṣe àbọ̀dà pẹ̀lú Makun. Àgbọ̀yìn. Ó wà. Ọ̀pọ̀lọpọ̀ ọba náà join Yoruba Obas Forum ẹgbẹ́ torí ẹni tó ṣe president grade C ọba ni. Grade C ọba ṣe máa ṣe. You know, one thing tó dá mi lójú, ó lè jẹ́ first class ọba kó má lọ́pọ̀lọ́ lórí tó èmi tí mo jẹ́ whatever class. Ṣé bíbi tó mọ lórí mọ? Bẹ́ẹ̀ni, àgbà ọ̀kọ́gbọ́n. Àgbà ọ̀kọ́gbọ́n. Mo kàwé Nàìjíríà, mo kàwé lóyìnbó, mo ti travel dáadáa káàkiri everywhere. I am at the local government headquarters. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tá bá fi gbogbo gbéraga yìí sílẹ̀ mo jù ẹ́ wò tó ní ká kó ọ̀pọ̀lọpọ̀ bá ṣe fẹ́ máa ṣe ilẹ̀ Yorùbá. Ṣé bá politician ṣe ṣe wáyé ìbò dání? Tọ́ bá fẹ́ ṣe election politician fún 10,000 sínú ẹgbẹ́ lóògbé pẹ̀lú ìgòṣèlú àbùkọ́ kábíyèsí àwọn akínyìn ní kẹ́ gbàdúrà fún wa. Tọ́ bá ti sọ tó ti lọ ọ̀padà wa mọ́. Èmi à ní ṣé ọba ló ń kàn tó ìbò ní. Ṣùgbọ́n tá bá make ara wa relevant and important. Wọ́n rẹ̀ máa fọwọ́ rọ̀ wá sí ọjọ́ rọ̀ wá ní. Tí politician bá ya ọba kan lóńdó ṣe tí gbogbo ọba yarí pé ẹ wá. No, that must stop. You can't continue this way. How will it look like? But wàá máa ṣèpàdé láàrin àwọn ọba. Ẹlòmíì tí ń rìkọ́dù kan tó sọ fẹ́ lọ pílẹ̀ fún gọ́ọ̀gàn torí pé ibi ń pa. Tàbí sẹ́nitọ̀ kan. Ó lè fún un lówó, ó lè mọ̀ ń pé à ń support ẹ o. Ó ju gbogbo yẹn lọ. Tí Aláàfin bá ní pa, tí Ọọ̀ni ní yes, àbí Ọọ̀ni ló ní ó yá ẹgbẹ́. Tí Aláàfin ní bẹ́ẹ̀ ni ẹgbẹ́. Àwọn ọba yòókù ọ̀tẹ̀ ní gbogbo wa la máa tẹ̀lé. Ṣùgbọ́n ó sì ìjà wà láàrin Aláàfin àti Ọọ̀ni àtolúwo. Olúwo ń ṣe tiẹ̀, Olúbàdàn ń ṣe tiẹ̀. Èmi ta ni mo wá fẹ́ tẹ̀lé? No, lọ síwájú ilẹ̀ Yorùbá mo tún sọ ọwọ́ àwa ọ̀pá lọ́wọ́. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó múnú mi dùn. Ṣùgbọ́n tí Olúwo lè gbà wípé Aláàfin jù lọ. Ṣé bọ́lá ọmọ Odùduwà làwọn méjèèjì? Ṣé wàá lè gbà Aláàfin jù lọ? Ó ti dà mí lọ. Mo ń ṣe bọ́lá ọmọ Odùduwà làwọn méjèèjì. Ìta gbọ́n mi. Ọlọ́pàá rẹ̀ ń lé bàbá wọn. Ṣé nígbà wo ni and that's the problem. Èmi máa ń like àti balance issue. Evidently Aláàfin ti ń jọba ó ti wà láàfin. Two things ni kí ni ìtumọ̀ Aláàfin? Ẹni tó ní ààfin. Ẹni tó ní ààfin ta ló kọ́kọ́ fi ṣe title because ó mọ̀ pé òun lẹ́nu míì tó tún lé ààfin bí òun náà.
tó mo fẹ́ mọ̀ tó mo sọ yé ó yé mi. as at that time Aláàfin ò gbà wípé ọba míì tún wà ó tún láàfin òun nìkan ní. If that is true, is it not reasonable to assume wípé Ọ̀rànmíyàn jọba before Olúwo? So tó wọ́n pẹ́ history ni a fẹ́ máa tẹ̀lé ṣé lóòótọ́ Ọ̀rànmíyàn ló pa Ọ̀yọ́ lédò àná Ọ̀yọ́ as it were? And ṣé ó possible kí Ọ̀yọ́ empire máa include Ìwó? That's why I said pé Olúwo sọ mílẹ̀ ní own interest. Do you know why? Mo ti sọ lẹ́ẹ̀kan. Tí ò bá máa ṣe some of the things tó ń ṣe ṣó máa popular tó bó ṣe popular dé. Láíláí Olúwo lè popular. Ṣé Olúwo àná popular tó this president Olúwo? Rárá o. So. Bàbá kí ni ká máa yà mí lẹ́nu ó múnú mi dùn kábíyèsí ẹ mọ̀ ṣe o ẹ mọ̀ ṣe o Ọlọ́run máa fún lórí ọ̀fẹ́ láti gbé májẹ̀mú ìlú ìdí akẹsàn ṣe baálẹ̀ ọ̀rọ̀ ẹ láṣẹ Èdùmàrè tàbá wà wò dáadáa ta ni olórí aládé ilẹ̀ Yorùbá. Mi ò mọ̀. Ọ̀dà ẹ jẹ́ ká sí. Mi ò mọ̀. Nǹkan tí mi ì dẹ̀ ṣe mọ̀ pé méjì. Ṣé a rí ibi tí gbogbo ìjọba ilẹ̀ Yorùbá ti parapọ̀ tán fún yàn kan ní certificate pé ìwọ ló lórí? Èmi ò gbọ́ yìí. Kí la fi mú lórí? Olórí náà ni. Ó mì pé gbogbo alájọ ní orí. Bẹ́ẹ̀ni. Tí oníkálukú lo lórí tiẹ̀. Èèyàn kò gbórí tèmi wá sáyé fún mi. Mo gbé tèmi wá ìwọ náà gbé tiẹ̀ wá. Oníwọ̀ lórí èmi kọ́ kí mo ní ọrùn. Orí ni. Òun ni mo ṣe sọ wípé mi ò fẹ́ dáhùn sọ̀rọ̀ ta ló lórí ta ni ọ̀ṣọ́ lórí. Ìkíní tí ìjọba bá fún oníkálukú ní kò sí nǹkan tó pè lọ́ba mọ́ nísìnyí tí ò bá sí ìjọba. Àtàyé àtijọ́ ti lọ. Ọyẹ́ ti lọ ìtàn nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn wọ̀nyí gan kò kọ sílẹ̀. Ìtàn tó kọ sílẹ̀ gan ṣé bí wọ́n ló pàfẹ́ tó kọ́lẹ̀. Kò lákọsílẹ̀. Ṣùgbọ́n ìwé ìtàn wà o. Àwọn tó fojú rí tó kọ. Àwọn tí wọ́n gbọ́ lẹ́nu ẹnu bàbá wọn tó kọ. Nígbà tí ẹni tó jẹ ọba of Benin today mo dẹ̀ níwé yẹn lókè yìí ẹ̀gá rẹ̀fà ìgbà tí ọba Benin jẹ ó ní lóòótọ́ pé ẹ̀ka lẹ́dẹ̀ rẹ̀ ọmọ tí Ọ̀rànmíyàn bí tó fínlẹ̀ sí Benin nígbà tí Ọ̀rànmíyàn kúrò ní Benin gẹ́gẹ́ bí the first ọba pé ọmọ tó bí tó fínlẹ̀ làwọn fi jọba pé ìran ẹ̀dẹ̀ lòun. Clear history. Yẹn lọ. Wọ́n bá ń sọ̀rọ̀ ta ló kọ́kọ́ dé adé nílẹ̀ Benin lẹ́ni ọmọ Odùduwà ọmọ Odùduwà. If ọba Benin bá dìde lẹ́ni wá ọ̀gbẹ́ni direct ọmọ Odùduwà direct ni bàbá mi. Ọmọ Odùduwà grandson Odùduwà ni bàbá mi àti wọ́n tó pàtàn ìrànkẹ́ wá sí Odùduwà ta lójú ta ló lórí. Ẹ̀yin ni. Ẹ̀yin ni. Now mo sọ kankan lẹ́ẹ̀kan mo sọ bí òyìnbó bẹ́ẹ̀ kí n sọ Yorùbá máa sọ. Mo sọ torí orí ìtẹ́lẹ̀ wa. Méjì lọ̀rọ̀ yìí o. Mo dẹ̀ fẹ́ narrow ẹ̀ sí question rẹ̀ pé láàrin Ọọ̀ni àti Aláàfin ta ló lórí? Question rẹ̀ gbogbo nìyẹn torí ta ló lórí ọba gbogbo lẹ̀ Yorùbá Àtàlàgbà. You know, mi ní lè dáhùn question yẹn o. You know why? Mo jẹ́ pé ẹ̀rù ń bà mí àti sọ but máa drop àwọn questions kan àbáwọn ọ̀rọ̀ kan tí mi ní sọ kanlẹ̀ nǹkan tó bá wù ẹ́ make out of it. Ọ̀dà àgbọ̀yìn lọ kábíyèsí tó dáa wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ni. Ilé Ifẹ̀ Ifẹ̀ méjì ló wà. Ifẹ̀ Oòdáyé àti Ifẹ̀ Oòyè. Ta ni ọba kí ni title ẹ̀ ní Ilé Ifẹ̀ ní ìgbà Ifẹ̀ Oòdáyé? Ta ni ọba kí ni title ẹ̀ ní Ifẹ̀ Oòyè? Gbogbo wa ní ẹ̀ Yorùbá láti agree wípé àwọn ọba kó ṣọba kan o àwọn ọba wà ń fẹ̀ kí Oòduà tó dé. So question mi kíní ni wípé
tí Oòduà bá wàjà tí ọmọ Ọ̀rànmíyàn wá jẹ. The first question is, ìdílé tó ń jọba nífẹ̀ẹ́ lé ní sọ́mọ Oòduà ni wọ́n or not? Ìdílé tó ń jọba ní Ọ̀yọ́ Aláàfin sọ́mọ Oòduà Ọ̀rànmíyàn ni wọ́n àbí ọ̀ṣọ́mọ ẹ̀. Ìbéèrè mi kejì. Ní wípé Ọọ̀ni ò fìyàn jẹ ọba kò fìyàn jóyè Yorubaland. Tí wọ́n náà fún ní 48 hours. Wọ́n kò fìyàn jóyè kí lórúkọ Ọ̀kanlọ́mọ. Kò ṣe Ọ̀kanlọ́mọ of Yorubaland ló ń fi jẹ. Ọ̀kanlọ́mọ Oòduà. Mi ò tí rí ẹni tí Ọọ̀ni fi jẹ Yorubaland kò tí sí. Ẹ̀gbọ́n mi ó jẹ kìnìún onílẹ̀ Oòduà. Odùduwà nìyẹn. Oòduà kò fi Ilé Ifẹ̀ nù. Tọ́yẹ́ pé wọ́n jà lé Oòduà ma ní òkè ìjà wà nílẹ̀. You know why? Aláàfin bá ní pé àwa lọ́mọ Odùduwà àkọ́bí, àwa làgbà, àwa la lè fi hàn jẹ́ oyè Oòduà. Bọ́ yóò bá wà yìí àjọ nínú o. Èmi o ó dàbẹ̀ tó lọ court ni. Ó dé court ó ní mo lọ court mo lóun bá mi jẹ́ orúkọ bàbá mi. Orúkọ bàbá mi ìzòdìdí ọmọ. Ìwọ́n jẹ́ odidi èèyàn. Ṣé ó bára wọn àjà lérí kankan? Ọmọ àti èèyàn. Withdraw chieftaincy title of Yorubaland. Èmi ò dẹ̀ fi hàn jẹ́ chieftaincy title Yorubaland. Máa fi ẹ̀lẹ̀ kó máa ṣe tiẹ̀ ni. So tó bá ká ẹ lára oní lọ́kọ̀ tún náà. Ọ̀kanlọ́mọ Odùduwà. Ọ̀kanlọ́mọ Oòduà. Not Ọ̀kanlọ́mọ Yorubaland. Ṣé ó bára wọn mu? Look at this. Look at this. Bàbá Lámídì Adéyẹmí Aláàfin àná. Wọ́n gbé sọ. Ọlọ́run fi ọ̀run rí kẹ́ wọn. Àìmọye àwọn èèyàn tó fi jẹ́ Yorubaland. Dúró náà. Níbi tá a wà lé ní kò possible kí ogun kan ṣẹlẹ̀ kí gbogbo Yorùbá jọjà. Kò possible. But in days of the empire, Aláàfin bá dé ló yá ẹ̀yàn ọmọ ogun, everybody máa donate ọmọ ogun wa ni. Àbí? So, if today, Olóòfin Aláàfin ní mo fi ọ̀gbẹ́ni jẹ jagunjagun 1 of Yorubaland, lọ máa jagun ẹ̀, kí ló kàn mí? Ó kàn mí náà. I can waste time ara wa. Wallahi. Once you don't have the power, you don't have it. Mo lọ fi hàn kan jọ general head of Yoruba army. Ọ̀yọ́ nìkan ló máa jagun yẹn o. Wọ́n ṣe gbogbo wa o. Àwọn nìkan náà máa dájà. Àwọn náà máa dájà jà wọ́n. Àfi tó bá yọjú pé ṣé bí mo pe àwọn jagunjagun lẹ Yorùbá àwọn tiẹ̀ dà tó bẹ̀rẹ̀ ogun pẹ̀lú mi máa fèsì ẹni. Mo ṣe pé màá bẹ́ẹ̀ lọ fèsì ọ̀tá ẹ̀. Ìwọ tó fẹ́ bá mi jà pé ó pe àwọn ológun mi ò dìde ẹ máa tí wọ́n lá má jà. So what's my business? So báyìí ni ó fi ọkàn jẹ Yorubaland ó fi jẹ it's not my business. Ṣé bí ìlú tó ti jẹ lẹ́ni ẹ̀ tí mo fẹ́ máa perform mi náà ṣé wá sí ìlú mi wá pàṣẹ fún mi pé ọba kan ti fi mí jẹ kíní ó yá. A ti kọjá gbogbo level yẹn. A sì ń bẹ̀ yẹn mọ́. Omo je fi Russia as example tí mo fi Ìbàdàn the head of the Western region as example as at today le Yorùbá go ní common voice ní nǹkan tá jọ ń pawọ́ pọ̀ bára wa jàlé the most difficult human beings on earth are the Obas. Ẹ sọ jáde bẹ́ẹ̀. Àwọn bá wa gangan ló difficult jù tí mo mọ̀ bí ti bò interest wa oníkálukú bí ti àwọn òṣèlú personal interest là ń dùn kò ṣe interest kò ṣe interest àwọn èèyàn wọn. Fúlàní kan ṣe fídíò kan ó lẹ́kọ̀ọ́ máa pariwo pé Fúlàní ti gba àdó kó wá o wọ́n kó màlúù wá o ẹgbẹ́ ṣáàsánwó fáwọn ọba yẹn ni kó ló ti pa wá síbẹ̀ pé nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ní pé ẹ lọ bí àwọn ọba yẹn à ń sanwó fún wọn èmi náà ń gbowó lọ́wọ́ Fúlàní and I will tell you what I mean here mo láwọn bìkan lu ìtàn pé tí màlúù bá jẹ oko ẹ̀ fọ́dún 2-3 máa kó gbó because of the terrain tójò bá ti rọ̀ àwọn grass ẹ máa kù wá ní akun everywhere and láti ibi tí mo jókòó sí mo lè rí kilometers tí ò bá sílé kilometers ibì kan wà ilẹ̀ tó wà ń bẹ alẹ́ ní 100 to 150 hectares mi ní acres of hectares of land ó wà swampy ebi tójò bá dé omi máa kún gbogbo bẹ̀ grass yẹn á kú lọ actually politician kan ti gbé helicopter wá rí
tó lọ wo sọ fún Ṣàgàrí pé wọ́n gbin ráìsì síbẹ̀ gíráàsì lásán tí màálù ń jẹ ni o kò sí ráìsì nílẹ̀ but today tí màálù bá ti jẹ́ tó ti ṣe kínní gbogbo bẹ́ẹ̀ máa àgbẹ̀ à ń gbin ráìsì sí even though sọpátẹ́kẹ̀ tó wá gbin ráìsì síbẹ̀ mo kó private persons wá tó wá gbin ráìsì síbẹ̀ right but tí n bá ní kí àwọn èèyàn lọ clear ibẹ̀ how much do you think I will spend? Millions. But níbí ìwọ Fúlàní tó kó màálù wá mo fẹ́ mọ̀ ẹ́ tẹ́ǹtì bá dẹ̀ ṣẹlẹ̀ má dì pẹ̀lú ẹ̀ àwọn Fúlàní méjì jà wọ́n ṣára wọn ládàá mo sọ fún ọ nígbà tí mo parí ìjà yẹn mo ní ẹ ṣára yín ládàá àbí wọn ni mo ní Ògúnládé ló tọ́nà sí yín lójú ẹ lọ́mọ ajá kankan wá pàrọ̀ fi bọ̀ ògún mo gbà á èṣù ń ṣe yín bẹ́ẹ̀ ṣe ń bára yín jà ẹ lọ mú òbúkọ méjì wá ẹ gbà á. mo gbà bọ̀ pẹ̀lú yẹn ń sìn ìbẹ̀rù wà lára wọn àbí ṣùgbọ́n ó kàn dà wọ́n sínú oko kò sí control kò sí whatever èmi o ayé ńgbà tí Yorùbá fẹ́ bayé Buhari jẹ́ là ń pariwo Fúlàní ni o Fúlàní ni o mélòó ni Fúlàní tá a mú tó ṣe kí mi níwọ̀n ṣe o èmi kan tí n bá jẹ́ Fúlàní báyìí máa fẹ́ lè kidnap ṣé bẹ́ẹ̀ ti bà mí lórúkọ jẹ́ ọ̀rẹ́dì tó kí kúkú máa ṣe lọ ọjọ́ tó wọ́ pálábà mi bá ṣe gi fine and good but you see wàhálà tó wà láàrin ara wa gangan nílẹ̀ Yorùbá láàrin ọba sọ́ba láàrin ọba sọ́ba láàrin ọba sọ́ba kò ṣe kà I can continue non stop but let me leave it at that. ẹnìkan ní kábíyèsí ẹnìkan ní abọ́ rẹ̀ lọ ni ó níbi tí mo ń lọ o torí mo mọ̀ pé máa tàn mọ́lẹ̀ sí jù báyìí lọ wọ́n ní kò sí nǹkan kan tó ń jẹ́ Ọọ̀ni abọ́ rẹ̀ ló ń jẹ́ Ọọ̀ni wọ́n wá ní Ọọ̀ni dàpọ̀ bá kankan tó mọ̀ pé kẹ́ tẹ̀ mọ́lẹ̀ sí. mi sí láyé ńgbà tí Ọọ̀ni délé Ifẹ̀ ìwọ̀n bóyá ṣe ló ń bọ rẹ̀ tó wá tẹ̀ wá jẹ́ abọ́ rẹ̀ dẹ̀ ti dọba alọ́ fẹ́ bọ rẹ̀ fún sí ó bá yẹ pé abọ́ rẹ̀ ó dẹ̀ ti di ọba ó mi pé ọpọlọ méjì ló kó papọ̀ ọpọlọ tí abọ́ rẹ̀ á fi máa fún gbogbo òòṣà ní nǹkan tó yẹ kán jẹ kán mu ní kọ̀ọ̀kan á dẹ̀ tó máa ṣe lórí. ẹ bá ń pàdé wọn á dẹ̀ tó ṣe lórí. So as far as I know yes mo gbọ́ something like that lẹ́nu Aláàfin àná wípé ńgbà tí bàbá òun kúrò ní Ilé Ifẹ̀ àwọn tó fínlẹ̀ síbẹ̀ àwọn abọrẹ̀ àwọn náà máa ẹnu ẹ̀gọ́ ni mo ti gbọ́ pé ní Ilé Ifẹ̀ fún ọjọ́ méje yẹn wọ́n máa ń tẹ̀jẹ́lẹ̀ yàtọ̀ sí ọjọ́ Wednesday wọ́n pè ní ọjọ́rú wọ́n pè ìgbín lọ́ máa lò pé wọ́n máa ti bọ eléyìí wọ́n pàrokò sí Aláàfin pé àti ṣe wọn ṣùgbọ́n yes wọ́n ní mo sọ yẹn tó bá jẹ́ pé abọ́ rẹ̀ ní lóòótọ́ ṣebí lánàá nìyẹn lẹ́ni nǹkan who is it ọba abọ́ rẹ̀ ti dọ̀ and ok ṣáàrí àwọn ọmọ Ajagunbalẹ̀ tó ti di ọba ni ọba Ajagunbalẹ̀ ṣọba kí ló ní kó lọ ṣe kọ́lọ̀ ìjọba lẹ́nu gbalẹ̀ dáadáa kọ́lọ̀ gbalẹ̀ wa ó ṣáà ti jọba á ní máa gbalẹ̀ ẹ lọ àbí so abọ́ rẹ̀ àná ti jọba lẹ́ni so lọ́fẹ́ ṣe sí. ọba kan lápá Oǹdó ń bí ó ní kì í ṣe Ọọ̀ni gan ló yẹ kó ọmọ ìjọba pé àwọn ni mi ìdákọ̀ ọba kankan lápá Oǹdó ń bí. ọba tó bá ní pọ̀ ní kọ́ ló yẹ kó máa jọba pa àwọn kò sí wàhálà padà sílé Ifẹ̀. kò sí tí kó máa ṣe láti máa jọba sílé Ifẹ̀. bẹ́ẹ̀ ni pé àwọn ìran àwọn gan ló yẹ kó ọmọ ìjọba kì í ṣe àwọn Ọọ̀ni. you see there is a problem here. mo sọ lẹ́ẹ̀kan mo ní àdúgbò mẹ́rìndínlógún 16 ló wà nílé Ifẹ̀ gbogbo wọn náà dẹ̀ lólórí kí là ń pè lọ́ba ń sìn láyé àtijọ́ ìsídà kó fi ogun suppress àwọn kan kó do lórí lé wọn lórí ẹni tó bá ti ṣe olórí nílùú kan òun là ń pè lọ́ba ń sìn bẹ́ẹ̀ ni so ní Ilé Ifẹ̀ àdúgbò 16 tó wà ń bẹ̀ yẹn oníkálukú ló ní olórí tiẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó dùdú wá dé kò gbà kẹ́nìbọ̀dì ṣe olórí ládùúgbò wọn kọ́ mọ́ ó pa gbogbo wọn pọ̀ sọ́ndà ààrẹ nǹkan tó tú Ifẹ̀ ká nìyẹn so ẹni tó bá ní pé nǹkan kan ló yẹ kóun máa jọba nífẹ̀ẹ́ kò sí wàhálà ó padà síbẹ̀ kó lọ jẹ́ tí wọ́n bá include orúkọ ẹ̀ sínú ruling house adẹ́jọ́ gbogbo olú ló ní ruling houses àti declaration wọn so
and mi ò ruler sorry kò sí permanent declaration àwọn kan lè fi declaration kan máa jọba for 100 years kíyàn kan dìde kó ní wá wọ́n ti yọ orúkọ bàbá mi kúrò bẹ́ẹ̀ ti pẹ́ mo fẹ́ gba orúkọ wa padà wàá lọ court wàá pàtó wàá fún wọn evidence tí court bá sọ pé lóòótọ́ ló sọ ó yẹ kó padà tó ń jọba bí ó parí adé ìjọba ẹ̀ right you see one thing tí mo believe fún pé migration is a continuous thing. Migration. tí nígbà táwọn ará Mọdákẹ́kẹ́ padà dé fẹ́ lẹ́yìn tó ti migrate lọ sọ́yìn ọ̀tọ̀ ti ṣe gbogbo ẹ̀ nígbà tó padà wá wọ́n padà níjọba ọ̀ọ́nímọ̀ wọ́n settle wọ́n mú ọba tiwọn Ògúnṣùà Mọdákẹ́kẹ́ àbí so ẹni ìran tó bá padà dé fẹ́ǹsì o lè má lè jọba mọ́ fẹ́ o ti lọ o lè lọ pàlú tí ẹdó lẹ́gbẹ̀ẹ́ Ifẹ̀ tí ilẹ̀ bá ṣì kù ọkàn lè máa sọ tán ní. so ọ̀pọ̀lọpọ̀ ìtọ́nsìn kò make minimum tó ti lọ ti pẹ́ yàyà Oǹdó sífẹ̀ ó kàn fi máa guide ara wa ní torí ìran tó bá wà tí ò bá ní tàn kó ṣe ọ̀rọ̀ gẹ́gẹ́ bí history lásán ni mi lè padà lọ́fẹ̀ẹ́sì ilẹ̀ wa ládùúgbò yìí àwa ọba ìrẹ̀jẹ́ àwa la ní bí àdẹ̀fẹ́ máa àti lọ ní pọ̀dá nípa ìtàn tí ọjọ́ àwọn tó wà mẹ́kàn wọ́n mọ̀ pé ìhòótọ́ ni o wọ́n lé ẹ̀dẹ̀ àdùgbọ́ bá dé ètò wa jẹ́ orúkọ wa wọ̀ wá láàrin you know so but to be frank ó ní question kan tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan mo mọ̀ gbé ni but to be frank ìwọ ló jẹ́ fẹ́ béèrè àwọn wo ló ní Ifẹ̀ ṣáwọn ọmọ Odùduwà àbá àwọn ọmọ tó Odùduwà bá ń bẹ̀ Ọlọ́run máa kọ́ wa ní mímọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí n sọ báyìí àwọn tí Odùduwà bá ń bẹ̀ àwọn náà nífẹ̀ẹ́ àwọn tí Odùduwà bá ń bẹ̀ ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan tí ò kàn yé èmi ni wípé ìtàn tó ti pẹ́ ni ọwọ́ ẹnu yín náà láti lè balance equation yìí. ẹ wá tí gbogbo wa bá gbà wípé Odùduwà báyọ̀ ń bẹ̀ ṣáwọn tó Odùduwà bá bẹ̀ ṣáwọn náà jẹ́ ọ̀ nílé ni so níbo ní ipò tàwọn yẹn wà lálẹ́ Ifẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ ọ̀dọ̀ gbogbo àti kúrò mo fi sọ́jú bẹ́ẹ̀ lọ. ọ̀dà ó ti dìbéèrè náà ọ̀pọ̀lọpọ̀ náà. kí gbogbo wa ọmọ Yorùbá ẹja padà ká bira wa ṣé lóòótọ́ l'Odùduwà bá àwọn èèyàn nílé Ifẹ̀ tó bá bá àwọn èèyàn ṣé àwọn ọba wà ń bẹ̀ kó Odùduwà tó dé nígbà tí Ọ̀rànmíyàn ọmọ Odùduwà take over ìtẹ́bàbẹ̀ tó kúrò ṣé àwọn ọba wọn yẹn náà tuntun bẹ̀rẹ̀ sí ní jọba padà ní àbáwọn náà parapọ̀ tọ́yàn ni tọ́dẹ̀ wá pé rolling houses fún ara wọn. èmi náà fẹ́ kẹ́kọ̀ọ́ ni mo ṣe bèrè question yẹn. kábíyèsí fẹ́ kẹ́kọ̀ọ́ kábíyèsí gíní kan ń jà mí lẹ́nu a rí àwọn ọba kan nílẹ̀ Yorùbá tó ń sọ wípé ká má pè ní ohun ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ Olúwo nsìn ẹnu mi gbà láti sọ Olúwo ní ká má pè ní Olúwo mọ́ ká má pè ní Aláàfin. yes Olúwo correct 20%. ní ààfin Ìwó ta ló láàfin Olúwo ni kẹ̀kẹ́ kó mọ̀ pé láàfin Ìwó ọkọ̀ rẹ̀ wọ́n lè pè láláàfin tí Olúwo bá ń sọ̀rọ̀ ní Ìwó tó ní ẹ wá o èmi ni Aláàfin tí mo wà ní Ìwó èmi ni Aláàfin tí mo wà ń Gbọ́kọ̀dá lé ẹ̀yin náà ni èmi mo láàfin yìí bẹ́ẹ̀ ni kì í ṣe tilẹ̀ gbogbo Yorùbá nílẹ̀ Gbọ́kọ̀dá lé ni èmi ni mo ní ààfin èmi l'Aláàfin Gbọ́kọ̀dá èmi l'Aláàfin Gbọ́kọ̀dá aláṣẹ ààfin Gbọ́kọ̀dá tí bá wà já o ẹlòmíì ló máa tún jẹ́ o ṣùgbọ́n ní tèmi o òun náà tó wá lè pèrè l'Aláàfin Gbọ́kọ̀dá o ṣùgbọ́n a ti mú Aláàfin kan láti gbà wáṣẹ̀ ẹni ọ̀dà Aláàfin ń sìn tíjọba dẹ̀ ti fún ní ọ̀pá àṣẹ anybody wá pèrè l'Aláàfin ń sìn counterfeit lásán ni. ọjọ́ kúkú lọ òrìṣà lọ ẹnìkan lọ kéde òkú dọ̀sà kódé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ipò ọlá dára o ipò ọlá ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé bẹ̀ o má dẹni àtàtà má dẹni ọlọ́lá borí bá ń dàdé lọ́la o mo sì máa dé bẹ̀ o. mo kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti diaspora káàpá jùlọ gbogbo ọmọ Yorùbá níbikíbi tá a bá wà inú mi á dùn torí mo wà lọ́dọ̀ kábíyèsí
ẹ jẹ́ kí n ṣàlàyé wípé ìwọ̀fà pàdé ọba lójú ọ̀nà lọ́ba mi rí lọ́ba ní kórìsì ran náà lọ́wọ́ kó náà sì dàbí kábíyèsí lọ́ba bá bojú wẹ̀yìn lọ́ba bá mi rí ó ní sọ̀rọ̀ pé ẹrù ọba sọ̀rọ̀ pọ̀ rọrùn ni kábíyèsí ẹ kọ́kọ́ bá ń fa àtìkù ìmọ̀ kí gbogbo ọmọ Yorùbá ẹ bá kí wọn kẹ́sì bá dá ọkọ yín. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko nírìn àjò níbikíbi tí a bá lè pẹ̀kadé lágbàáyé títí lọ dé Brazil a kí yín pé ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀sán ẹ kú alẹ́ níbikíbi tí a bá wà torí wípé gbogbo ibi tí ilẹ̀ délé ní tílẹ̀ fẹ̀ délé ní nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá a kí gbogbo yín orúkọ tèmi ni ọba Afọlábí Ọládìméjì odidi ọmọ àkókò nìkó láràdà ìkíní ti ìlú Ìgbọ́kọ̀dá. kábíyèsí àní wọ́n ń pè ní ọba ọ̀rọ̀ tó pọ̀ ni. ẹ ṣé ní ayé ìsìn ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá àti ẹ̀mọ́ ọ̀tọ́ ń pè lọ́ba. tẹ́lẹ̀ a máa gbọ́ fún ní kábíyèsí ó mì pé ẹni tó máa bí kò sí àfilédùà àfọlọ́run ọba ní àkókò ńgbà tí ó dàbẹ́ ni pé agbára ọba pọ̀ jù tí ò sẹ́ tó lè bí tí ò sẹ́ tó lè yẹ lọ́wọ́ wò ni àwọn ògbóni dìde àti àwọn kan ní ìlú tó bá jẹ́ pé tán bá rí pé ọba ṣàṣemáṣe àbóṣe àwọn kan tó kù díẹ̀ káàtó wọ́n ní kí ọba ṣígbá ìyẹn ni pé kó papòdà kó máa lọ ọ̀nà méjì ni ọba lè ṣígbá ìyẹn wípé ó lè kúkú parẹ́ àbí kó wò gbà mímí ó lè para mi ó kúrò láàrin ìlú pátápátá irú àṣà yẹn ni àwọn òyìnbó pẹ̀lú àwọn ìjọba kan sì fẹ́ máa lò níwò yìí wọ́n náà yọ ọba kúrò lórí ipò wọ́n á gbé lọ sí ìlú bí mi nígbà wọ́n máa gbé bẹ́ẹ̀ ìdí ni wípé ẹ̀dá ti pè lọ́ba tó ti jẹ́ kábíyèsí tí ò sẹ́ tó lè bí ńgbà kan rí kó tó wá wà láàrin ìlú kẹ́lómi tó máa pàṣẹ ọba là ń pè ní aláṣẹ igbákejì òòṣà ta ló ṣá Ọlọ́run lè òòṣà Ọlọ́run gangan ni gbogbo lórí òòṣà kò sí òòṣà kéékèèké ẹjẹ́ pé bẹ́ẹ̀ tó lè dá èèyàn ṣùgbọ́n òòṣà lè torí ẹni tí ò sunwọ̀n ṣe tó tọ́ bá ní pé ọba igbákejì òòṣà Ọlọ́run elédùà gangan lòòṣà ṣùgbọ́n láyé ìsìn nǹkan tá ń pè lọ́ba láyé àtijọ́ ti yàtọ̀ láyé wò láyé àtijọ́ kò sẹ́ni tó ń sọ fún ọba pé báyìí ló ṣe máa ṣe báyìí ló máa rìn sí ó lè lọ síbí ó lè lọ sọ́hùn ṣùgbọ́n ń sìn torí pé kíyàn tó dépò ọba àwọn òṣèlú àtijọba wọ́n ti kí wọ́n bọ̀ tó bá jẹ́ ọba kó tó débẹ̀ tí gọ́vnà tó wà ń bẹ bá wò pé ẹni yìí kò ṣe kọ̀ǹtró wà lè lo bó ṣe fẹ́ wọ́n lè máa fẹ́ lọ́pàá ṣe wọ́n bá rí pé ó kẹ́ ẹni yìí ilé yìí a ṣe ti wá wọn ló máa tó rọ́pàá ṣe gbà so kábíyèsí ò sí mọ́ àwọn ìjọba àtàwọn òṣèlú wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ agbára àwọn kábíyèsí láyé gbà tó jẹ́ pé ọba gangan ló ń lọ sanwó orí fún tó ń gbà ṣàkọlẹ̀ tí ò ní pé bó ṣe fẹ́ lọ wáyọ̀ kan ó yá ìsanwó oṣù fún mi ọba lè lanu sọ̀rọ̀ bó ṣe fẹ́ ṣùgbọ́n ń sìn tí kankan bá tẹ̀ ìṣẹ̀lẹ̀ gan wà fẹ́ kánukù ò ní lè sọ bó ṣe yẹ nǹkan tó bá sọ́jù náà wọ́n ní ẹnu ẹ gbọ́rọ̀ àwọn gbọ́n àyọ́ àbí ẹnu ẹ ti gbọ́rọ̀ jù ọ̀nà tó yẹ ká ṣe ń lo ẹ̀ à ní ṣe so láti ọ̀nà yẹn gbogbo ọ̀nà tó yẹ kí ọba fi ṣe bí ọba wọ́n ti yọ ṣé ọba tí ò lágbádá mẹ́ta pé ló fẹ́ yọnu sọ̀rọ̀ bó ṣe wù ní ìmọ̀mọ̀ tó lágbádá mẹ́wàá àbí ṣé Sànúsí ò lágbádá tó pọ̀ àbí ìwé ni òkà àbí owó ni ò sí ṣùgbọ́n gbogbo agbára tí ó wà lọ́wọ́ ọba láyé àtijọ́ ìjọba ti gba gbogbo ẹ̀ tá bá wo ìwé òfin Nàìjíríà lé ní ìtọ́pẹ́ ní constitution gbogbo agbára tó wà ní country yìí ní constitution pé ọba nìkan ni ò sí kankan fún ìsí àwọn ọba ìṣẹ̀ tó wá ń bẹ òṣìṣẹ́ ní ẹjọ́ ẹ jẹ́ kí constitution recognize wà ẹyẹ kọ̀ọ̀kan kí láì pè lọ́ba final point ọba tó bá jẹ́ pé òun lóòótọ́ ní bákejì òòṣà òun ni aṣojú Ọlọ́run láàrin ìlú tí ọba bá jí nǹkan àkọ́kọ́ tó bá yẹ kó ṣe ni pé á bèrè lọ́wọ́ Ifá
ojúmọ́ tí mo mọ́lé ní báwo ló ṣe máa rí fún mi, báwo ló ṣe máa rí fáráàlú. Tó bá yẹ pé kó bọ Ògún abọ́, tó bá yẹ kó bọ Ọbalówayé abọ́, bó jẹ́ Olúwẹ̀rí ló yẹ kó bọ ni abọ́. Nígbà ìwáṣẹ̀ lótú Ifẹ̀, ọjọ́ méje tó wà láàrin ọ̀sẹ̀, ojoojúmọ́ la gbọ́ pé a máa ń ṣe ìrúbọ, ilé tó bá gba ti ẹ̀jẹ̀ á fún. Ṣùgbọ́n ọjọ́ kan wà tá a gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀, tó yẹ pé ìgbín wọ́n máa fi ṣètùtù. Ìyẹn gangan la fi ń mọ ọba. Ṣùgbọ́n ń sìn kó tó jọba, wọ́n ní wọ́n bọ Ifá, wọ́n bọ orí fún ẹ, wọ́n bọ adé. Ṣùgbọ́n ń sìn ọba gbádé sí yẹn sórí, a tó wọ church lọ, a lọ mosque. Ọba ó jẹ́ ẹni tó ń pé a wà nílùú, àṣà ìṣe àwọn aráàlú ló máa bá wọn ṣe, ló máa tọ́ wọn sọ́nà bọ́ ṣe ń ṣe. Gbogbo ẹ̀sìn tó wà láyé, àwọn ẹ̀sìn yẹn wá sáyé nípa àṣà àti ìṣe àwọn ènìyàn. Ẹ jẹ́ kí n lo ẹ̀sìn mẹ́ta fi ṣàpèjúwe. Buddha ọmọ ìlú kan ni, ẹ̀yà ìran kan ni, òun ló mú Buddhism wá. Àwọn èèyàn ẹ̀ Buddhism ló ń ṣe. Buddhism yẹn ó jọ mọ́ ìwà àti ìṣe àwọn èèyàn wọ̀nyẹn. Christianity ó wá láti ipasẹ̀ Jesus Christ tó jẹ́ Jew, láti Judaism ìran Judah ní Old Testament ti wá. Jésù dé, ó lóun wá láti wá fi kún nǹkan tí Old Testament ṣe kù. Ibẹ̀ ni Christianity ti wá. Àṣà àti ìṣe àwọn Jew kò bá ti wá mú. Èmi náà ṣe pastor rí kí n tó dórí àpèrè. Mo dẹ̀ ṣe pastor fún bí ọdún 5 nílùú òyìnbó kí n tó dórí àpèrè. Nígbà tí mo dórí àpèrè, wọ́n ti ṣòro fún mi ṣètùtù oríṣiríṣi. Ni mo ti wò pé eléyìí ó bá wà nọ láti Bible jọ. Mi ní bá yín gbé Bible yìí mọ́. Mo fẹ́ ṣe bí àwọn bàbá wa ṣe ń ṣe. Ìyẹn gangan pé èmi fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe, mi ò lè ṣe ọba, èèyàn ò gbọ́dọ̀ ṣe ọba kó jẹ́ pé àṣà àti ìṣe Júù àbí àṣà àti ìṣe Arab ló fẹ́ gbé wọ̀ láti ṣe olórí fún àwọn èèyàn ẹ̀. Ní máa ń gbọ́ tí àwọn ọba mi bá ń sọ oríṣiríṣi, màá tọ̀ rẹ́rìn pé wẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ sí anybody kó wá dà yẹn pé ó ti di ọba sọba. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí o, wọ́n bá pè mí ó yá ń church, tẹ́ bá pè mí ni o, kò ní pé kémi dìde kí ní ẹ̀ mò ń lọ church gbé Bible mi ń lọ o. Ṣùgbọ́n bóyá àbúrò bàbá mi kan ní òun ṣe àjọ̀dún o, kí n wá máa wá àbí kórè máa lọ. Ṣùgbọ́n pé kí ẹ̀ṣẹ̀ dìde ó yá church ó ti àbóyá ní mosque. Bí àwọn bàbá wa ṣe ń ṣe tó dẹ̀ rí bó ṣe yẹ kó rí, òun lèmi ṣe ń ṣe. Ara ibi tí mo rò wípé a fi mọ̀ bá. Bàbá, inú mi dùn, ẹ sọ̀rọ̀ kan tó yà mí lẹ́nu. Ẹni ilẹ̀ tó fẹ̀, ó túmọ̀ sí Ilé Ifẹ̀. Bàbá, ṣé Ilé Ifẹ̀ lẹ ti wà ní? Ẹ ṣe. Ó lera fún ẹnikẹ́ni tó bá ń sọ èdè tí mò ń sọ yìí kó lóun wá láti Ifẹ̀. Méjì ni ó yàtọ̀, màá sọ kúkú náà o. Ilé Ifẹ̀ ò kí ń ṣe Odùduwà. Odùduwà bá àwọn èèyàn ní Ilé Ifẹ̀ kó tó di pé ó jọba lé wọn lórí. Yorùbá ní Ọbàtálá bàtà àṣà, ọba takuntakun lóde rìn jẹ́. Wọ́n bá sọ pé Ọbàtálá ọba, ó mì ń pé ó jọba lórí àwọn kan fẹ̀ ni. Nǹkan tí mo gbọ́ lẹ́nu àwọn bàbá wa ni wípé ní Ifẹ̀ àdúgbò 16 tí ó dẹ̀ translate sí odù Ifá 16 tẹ́báwò 16 odù Ifá 16 ẹsẹ̀ odù Ifá kọ̀ọ̀kan 16
so ńgbà tí Ọlọ́run dá Ilé Ifẹ̀ níbi tí ojú ti mọ́ wáyé ó dá ní mẹ́rìndínlógún ni ṣùgbọ́n ńgbà tó Odùduwà dé pẹ̀lú kan tá a gbọ́ àrí ọba tó ẹgbẹ́ tó bá jí láàárọ̀ ògùrọ̀ ló máa mú ṣúlẹ̀ ẹmu funfun tó bá ti yóò tẹ òun wọlé lọ sùn ní òkè ibi tó Odùduwà wà ló ti ń wo gbogbo wọn gẹ́gẹ́ bí tọ̀tà gbọ́ wọ́n lóun pàápàá ọmọ ọba ni láti ibi tó ti wá ó dẹ̀ fẹ́ establish kingdom ẹ̀ ó délé Ifẹ̀ ó kógun jà wọ́n ó jọba lé wọn lórí ìyẹn Odùduwà ṣé àwọn tó bá ní Ifẹ̀ tí ogun lé kúrò mẹ́ ṣe wọ́n bá sọ pé kò ṣe Ifẹ̀ làwọn ti wà ní Ifẹ̀ náà ti wà bọ̀ wọ́n lè má jọmọ Odùduwà ó lè sọ pé Ọbàtálá tó Odùduwà bá ní Ilé Ifẹ̀ pé ọmọ Odùduwà náà tó bá wọn ni tó bá wọn bẹ́ẹ̀ ọmọ Ifẹ̀ ni wọ́n bọ̀ wọ́n lè má ṣọmọ Odùduwà sórí ní ayé tá wà ń sìn ìtàn méjì ló wà ìtàn ẹni tó kógun jàyàn tó lékè ìtàn tí àwọn máa gbọ́ dáadáa o ṣùgbọ́n ẹni tó bá jagun tó borí ẹ̀ ìtàn ò lè jáde mo lè fẹ́ example kan kún wà á gbọ́ tó máa ní tí Yorùbá máa sọ pé Ṣàngó ọba kò so láyé àtijọ́ ìwọ́n tó bá sọ pé ọba so wọ́n á sùn lé ẹ̀ láti bring back the dignity tó wá ní pé kò sẹ́ni tó sọ pé ọba so mọ́ ọba kò so ó bá ti fẹ́ kọ́ so àwọn tó wá ẹ̀ mókè nínú àwọn tó ń tẹ̀lé Ṣàngó tó ní di pé wọ́n ń dì pẹ̀lú àwọn tó ń sọ pé ó wọ́n ní ọba ti kú kò so story change today kò sẹ́ni máa sọ pé Ṣàngó ọba so it is Ṣàngó ọba kò so kí ló kàn wá pẹ̀lú pé ó so kò so yẹn matter but nǹkan tí àwọn tó borí fẹ́kẹ́ máa sọ ni pé ẹ wá o ọba wa kò so ó wà láàfíà o therefore ó difficult for anybody tó bá jọmọ Yorùbá tó sọ pé kò ṣe fẹ́ ló ti wá ọ̀dà níbo ló ti wá tó bá wá láti fẹ́ ọ̀dà inú mi dùn bàbá sí kí n sọ̀rọ̀ tó ní mo mọ̀ pé dà mí lóhùn ṣé gbogbo àwa tá a wá ní gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo ṣé fẹ́ láti wá gbogbo ọmọ ìpínlẹ̀ gbogbo ọmọ Ondo ṣé fẹ́ láti wá gbogbo wa wá láti fẹ́ gbogbo wa wá láti fẹ́ àrí àwọn tó jẹ́ wípé ogun lé wọn kúrò níbi tán wà nǹkan kan ṣẹlẹ̀ sí wọn tán kúrò ara àwọn tó yẹ pé wọ́n wà l'Ondo State lénìí tó yẹ pé ọmọ Benin ni wọ́n ó ní kankan tó ṣẹlẹ̀ á kúrò ń Benin ibi tó máa ń lọ wọ́n á dúró ń gbogbo gbà yẹn kò sí kan tá à ń pè ní state kò sí boundary ilẹ̀ Nàìjíríà ò lè dìde kó lọ anywhere kò dó síbẹ̀ mo mọ àwọn ọmọ làjẹ kan tí wọ́n wà ní Ọ̀sẹ́ local government tó gbà àwọn gan-an jẹba mẹ́fà ìlàjẹ̀dẹ̀ ni wọ́n mo mọ àwọn let me say this tí ma sọ pé Àkókó níbo náà ti wá onílẹ̀ obì ọmọ arówó ṣobe but l'Ondo State lẹ́ni Àkókó wà káàkiri Àkókó this Àkókó but at the same time Àkókó tó wà nílẹ̀ Yorùbá tó wà l'Ondo State yẹn there's also another Àkókó tó fi Ẹ̀dó kún Àkókó Ẹ̀dó omi pé àwọn Àkókó eléyìí Ẹ̀dó náà wà o ṣùgbọ́n Yorùbá ni wọ́n kò sí ẹni ọmọ Àkókó Ẹ̀dó tó bá pàdé tí olórúkọ Yorùbá mo mọ àwọn tó wà ní ilẹ̀ Ìgbò tó yẹ pé Ìgbò náà ń sọ tó yẹ pé Yorùbá náà ti lọ torí ti ìdí kan Nàìjíríà àwọn òṣèlú ló gbé division wá tó di pé state kan ibi tí state parí sí ni ìwọ tó bá ti wà ń bẹ̀ ọmọ òun ni ẹ́ you know so kò ṣe gbogbo ẹni tó wà l'Ondo State àbí tó wà nílẹ̀ Yorùbá lọ́mọ Yorùbá ṣùgbọ́n wọ́n dẹ̀ ti dé wọ́n ti pẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ Yorùbá àríbi tí wọ́n sí mọ́ pàápàá jùlọ àwọn àṣà àti ṣíṣe ilẹ̀ Yorùbá wọ́n ti bá wa ń ṣe wọ́n dẹ̀ náwó sí o sí ó dá wọn lóhùn di Yorùbá ni. bàbá tí ọba kan bá ń sọ wípé wọn ò gbọdọ̀ gbọ́ ìṣẹ̀ṣe nílùú wọ́n pè bẹ́ẹ̀ bó lẹ ṣe rọrọ̀ yẹn sí ẹ kọ́kọ́ wádìí pé ṣe Yorùbá ni. Yorùbá ni àti kọ́kọ́ sọ kankan síwájú àìmọye tó wà nílẹ̀ Yorùbá tí ò ń ṣe Yorùbá
so ẹ kọ́kọ́ wádìí pé irú ọba bẹ́ẹ̀ ṣé Yorùbá ni. Then ìkejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn láti da ẹrú fún ẹ̀sìn àjèjì. Sórí kò sí nǹkan ní ọ̀kan ẹ̀ṣẹ̀ tó lè fi tàn mí jẹ mọ́. Mo fẹ́ sọ̀tọ̀ kékeré kan. Pé ọba ń ṣe ètùtù, ó ń ṣe ògùn, ó ń gbẹ́bọ, ó ń ṣe ètùtù, mo ń ṣe ètùtù, mo ń gbẹ́bọ. Mo lọ máa gbé sí. Mi ò mọ̀ bóyá mọ nǹkan tó ń pè ní ọ̀sán yìí. Mo lọ sí di ọ̀sán yìí lọ́jọ́ kan. Iná lásọ igun mọ̀rìwò lásọ ọ̀sán yìí. Mo débẹ̀ mo rí pọ́sán yìí ń kígbe, ó ń sọ̀rọ̀ aago mọ́kànlá kẹ́ni mo lápọ̀ ẹ̀mẹ́ pẹ̀lú wọn. Mo débẹ̀ káago mọ́kànlá tó lù. Ọ̀sán yìí sọ̀rọ̀ di aago 12 kọjá. Ẹni tó wà ní ọ̀sán yìí bá jáde wá bá mi pé kábíyèsí kí n jọ kí má bínú o pé ó lè dá bàbá dúró bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. Jẹ́ kí bàbá máa sọ̀rọ̀ ẹ̀. Ìgbà tí ọ̀sán yìí máa ṣetán, ẹni tó jáde wá pásítọ̀ òun nìkan ṣoṣo ó kí mi tó mọ̀ mí mọ̀ dáadáa ó kí mi mo kí ó ní ọmọ àbúrò àbọ́mọ ẹ̀gbọ́n nǹkan sick pé wọ́n ti ṣe gbogbo nǹkan tó lè ṣe wọn tẹ mọ́ bí tó fẹ́ yà sílẹ̀ òun ṣe wá síbí pásítọ̀ gbọ́mọ ẹ̀gbọ́n ẹ̀ tó sick wá sí ọ̀dẹ ọ̀sán yìí tó yẹ kó gbàdúrà fún ilé ẹ̀. mo rẹ́rìn kò lè lọ gbà ní mo ní pé kò lè lọ mo sì lọ dé di mọ́tò mo dẹ̀ rò pé bóyá ọmọ tó sì kí wà ní mọ́tò ní ìrí ọ̀kan fúnra ẹ̀ ló di steering mo wọlé ẹni tó wà ní ọ̀sán yẹn wá pè mí pé kábíyèsí mo tún pẹ́ ń ta ṣé mo mọ máa yẹn mo ní mo mọ dáadáa ó ní mo mọ dáadáa mo ní mo mọ ó ní mo ṣe mọ mo ní pásítọ̀ lórúkọ chọ́ọ̀chì ó ní mo mọ lóòótọ́ ó ní ṣe mọ nǹkan tó wá ṣe ni mo ní mi ò mọ ó ló wá bá ọ̀sán yẹn sọ̀rọ̀ bí chọ́ọ̀chì ló ṣe máa kún therefore àìmọye àwọn ọba náà tá à ń lọ Saudi tí Saudi bá gbọ́ wípé à ń ṣẹ̀ṣẹ̀ ṣe à ń ṣẹ́gun àkọ́ndẹ̀mọ̀ ẹ̀ wọ́n ní fún wa lówó wọ́n ní fún wa ní recognition the same thing as a Christian lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ló ń tì lójú láti tẹ́ àwọn èèyàn gbọ́ pé ó sì ń lọlé babaláwo ìwọ́n tó bá ti ń lọlé babaláwo sí ò lajú ò mọ nǹkan kan ẹ̀jẹ̀ tá a kàn ta sórí irin lásán ló ń bọ̀gún my brother ẹ̀jẹ̀ tí mo ta sórí irin tí mo ní mò ń bọ̀gún tí wọ́n ń kọ̀ndẹ́mù yẹn ìwọ́n tí pásítọ̀ lóun gbàdúrà sínú omi fún tóun mú àárí lákọ̀ọ́lákùrẹ́ tá da omi sórí ààrẹ ó fi wẹ̀ a máa bù fún àwọn ọmọ chọ́ọ̀chì mu omi tó fi wẹ̀ òjìrè lè tó fọ ẹsẹ̀ sínú abọ́ fún àwọn ọlọ́ àkọ́ máa mú àbí kán fi lọ wẹ̀ àtẹ̀mí tí mo ta ẹ̀jẹ̀ sílẹ̀ mo fún yàn kan ní example kan ó dọ́dọ̀ babaláwo ó gbọ́ pẹ̀lẹ̀ ó dàálẹ̀ ó dúkó ó dàálẹ̀ ó ní kan báyìí ló dẹ̀ sọ kan báyìí ló sọ àtẹni tó kúnlẹ̀ tó mú rosary dání tó ń kà á kí ni ìyàtọ̀ àwọn méjèèjì sí yàtọ̀ tó tó ṣùgbọ́n tí n bá gbé ọ̀pẹ̀lẹ̀ tí mo fi nọlẹ̀ àníwò ilé ní 21st century ó ṣe ń gbọ́ ọ̀pẹ̀lẹ̀ nọlẹ̀ ṣùgbọ́n tá a bá lọ síwájú fadá ó gbọ́ wọlé wa lórí óyá àgbà yẹn gbọ́ therefore ẹni ọba tó bá ní kó má ṣẹ̀ṣẹ̀ ṣe ń lo òun kò sí wàhálà ó kàn sọ yẹn ní public lábẹ́lé ó ń ṣe image tó fẹ́ create fún public ni pé mi ò bá wọn ṣe foríbalẹ̀ fún ifá kankan o ẹnkankan ó ní nǹkan tó wá. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bu ẹ̀yin olólùfẹ́ wa gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ẹ wo subscribe kó lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ó dà.